Camille! Camille! Noah. Camille! Camille! Yeah, go and drop your plug and collaborate. Yeah. Camille, what's that legend Bosho? Modify room Abi. I'm sorry. Rayo ni Mombasa. Rayo, say hello to your mommy. No, that's not my mommy. This is my mommy. Listen to me. How many times have I warned you not to be rude to people? She's your mom. I told you to always refer to her as your mom. What's your problem, Rayo? My mommy said I can only have one mom. John Tori alone. Kí ló mean? Èmi gangan lè mi o wọ́n ní fẹ́ lómi ṣe mí o. Èmi ni ìyá èmi ni mo dẹ̀dẹ̀ jẹ lé lórí ṣó ti gbọ́. Ṣé ìsọkúsọ yẹn náà ló ti ń kọ́ ọmọ tọ́mọ náà ti ń ṣe yìí? Ọmọ ló ti ń... What's the meaning of all this now, Fèyí? Ọmọ ló ti ń rude sí ọmọ bíbá, ó ti kọ́ pé ìwọ nìkan ni mọ́mì ẹ̀ àbí? Òun náà tí wàá fi ń react. That's not fair. Ìsọkúsọ wo ni mo sọ fún kò yé mi. Mi ò kọ́ ọmọ mi nírọ́ pípa o. Òótọ́ àti òdodo ni mo kọ́ ọmọ mi. Ṣó ti gbọ́? O lè ní kọ́ ọmọ máa parọ́ náà. Ó mọ̀ ìyá ẹ̀ náà. Èmi ni mo bí, èmi ni mo dẹ̀dẹ̀ jẹ lé lórí. Ṣó fẹ́ kó máa parọ́ fún ẹ ni? Ta ló wá bẹ́ẹ̀ jiyàn pé ọkọ ló bímọ? Ìgbà tó bímọ so, ìwọ ló bí so. Jọ̀ọ́ torí Ọlọ́run fọ̀rọ̀ yẹn sílẹ̀. Báwo ni? Ó dàbọ̀. Má bínú, oúnjẹ yẹn kù díẹ̀. Oúnjẹ yìí ń pẹ́. Má bínú, kó bá lè dùn lára náà. Eléyìí ò lọ. Ọ̀pọ̀ máa ń rìn bí ẹ̀yà. Kò láìpẹ́ oúnjẹ. Bọ́yá wọn. Hey babe. Ẹ̀wọ̀n kúlé. How are you, sweetie? I'm fine. Lámi. Ó máa tójọ́ mẹ́ta. Ó búyẹ̀ pẹ̀lú wa dání ni. Ìwọ ń kọ́. Ọjọ́ wo lo ti ronú pé kò tiẹ̀ wá kí àwa náà sì lè gbẹ̀yìn? Má bínú. Mi ò bínú o. Anyway, sórí ẹ̀ náà mo ṣe sọ fún ìyàwó ẹ̀ pé mo fẹ́ invite you fún dinner lọ́dọ̀. Dinner? Yeah. Ṣé o sọ fún mi? Ọjọ́. Báwo ló ṣe máa gbàgbé nǹkan tí mo sọ fún ẹ last week? Ọjọ́ wo wà ní dinner tá à ń sọ̀rọ̀ ẹ̀? Ọlá ni. Ọlá kẹ̀? Yeah. Ṣé níbi tó lọ ni? Mi ò rí àmì rántí sọ fún ẹ. Mo fẹ́ gbéra ayọ̀ jáde lọ́la. I want to take her out tomorrow. Ó sọ fún mi àti pé ṣe bí ó ṣe gbé jáde last week. Yeah, but ó ti lóhun kí tó gbóhun jáde mi dẹ̀ lè kọ̀rọ̀ sí lẹ́nu. She understand, so mi lè. Ṣé a lè mọ́jọ́ mi bí sometime next week? Camille. Ó mọ̀ pé everybody máa lọ síbi iṣẹ́ during the week. So Sunday nìkan náà ni free day wa náà. A jẹ́ pé mi lè wà ní ẹ̀. Tèmi àtọkọ mi ti fi lé pọ̀ títà ti fọ̀nà òrùka. Ṣé ìwà ṣáàwà tọkọ ẹ ò bá wá? Bí ṣe ní wá. Ó fẹ́ jẹ́ ká lọ náà. Ṣé mo bọ́rọ̀ ọmọ kékeré ṣe rí? Tí n bá fi lè gbé lọ báyìí, mo dáràn ni ẹ̀. Àdẹ̀mọ̀ nǹkan tá a fi ń ṣẹ́mọ́dé. Àwọn ń pè mí. Ọ̀rẹ́ wo lọ oúnjẹ tó kù kan náà, màmá lọ. Yes. Kí ló sọ? Nígbà tí bá wá lé ọ̀rẹ́ mi kí n má lè jẹun. Mo ti táìmù ẹ̀, mo mọ̀ gbà tí máa dìde tó máa jiná. Mo ní kò ní pẹ́ jiná. Àṣà wà. Èmi máa wá Mo fẹ́ lọ rí ọmọ Fèyí. Ó ga ọ̀. Ó ṣe kókó náà. Gan-an ni. Bọ́lá. Bọ́lá. Bólú gbà lọ sìn. Bọ́lá. Bọ́lá.
Sir. Ti ń pè látàárọ̀ now. Sorry, mo lọ restroom, sir. Right, restroom yìí. Fún mi ní MiFi mi. Kò sí nínú ọ́fíìsì yìí. Bọ́lá tí MiFi mi bá wà lọ́dọ̀ mi ní wá wá sọ́dọ̀ ẹ̀. Bá mi mú MiFi mi. Olúwa do last now. I do. Oh. Hello, Rayo. Rayo kọ́ ló ń sọ̀rọ̀. Fèyí ló ń sọ̀rọ̀. Kí ló tó ń fi fóònù ọmọ mi pè mí? Kí ló tún sọ yìí? Ṣebí fóònù ọmọ mi ni, ṣé mi tún lè fi fóònù ọmọ mi pè ẹ́ mọ́ ni? Ọmọ wa ní now. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo mọ̀ pé ọmọ mi lọ fún excursion and mọ́tò mi dẹ̀ ṣì wà lọ́dọ̀ mechanic. Mo ti rò pọ́tẹ̀ tí máa ṣe tán by this time ni ṣùgbọ́n wọn ò tí ì ṣe tán. So mọ́tò ẹ wà lọ́dọ̀ mechanic. Wá dẹ̀ pé Uber lọ pọ̀ mọ́. Wá ṣe ní pé kí n order Uber fún ìwọ́n náà mọ̀ pé Rayo ò like Uber now. Ṣebí ìwọ ló fi jọ? Bàbá ẹ̀ ló fi jọ now. Kò like ẹ̀. Jọ bá mi gbé. They're busy. Okay. But what time that's like? What's the problem? Okay. Hey. My love. How are you? I'm fine. Ó ṣe tó bá mi lọ gbé wá. Daddy, thank you. You know I got you always, right? That's my baby. Demo wo mo ṣe dáná tán ni o favorite food ẹ. Moi àti rice. Mommy, me too. I want to eat. Wait, I'm coming. Let me go and fresh. Don't worry. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ebi ò pa mí. I'm not hungry. Ṣebí oúnjẹ tó máa ń like you. I'm not hungry. Jọ, báwo dẹ̀ ni ọ̀rọ̀ mọ́tò yẹn? Mọ́tò? Okay, tí mechanic ẹ wá ṣe tán, ní kò send bill sí mi. I'll take care. So, we should tell them to lọ. Mo náà ṣàmọ̀ pé mo ti ń complain pa mọ́tò yìí láti jọ ìyá. Ó dẹ̀ bá mi change ẹ̀ torí ọmọ ẹ̀. Mo ti gbọ́. Wàá change ẹ̀. Mo ti gbọ́. Wàá change ẹ̀ ló jẹ́ bẹ́ẹ̀. Ó ṣe. My baby! I'll see you soon, okay? All right, bye-bye, baby. Ṣé wàá ní hug mi ni? Why did I let you go? Kò tiẹ̀ wá fẹ́ yé mi báyìí. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Kí ni Camille sọ fún ẹ pé ó ń ṣẹlẹ̀? Jamal. Ó tiẹ̀ dá mi lóhùn. Sorry, mi ò gbọ́. Ládùúrú gbogbo ọ̀rọ̀ tí mo rò kalẹ̀ látẹ̀kàn yìí, má sọ fún mi pé ò gbọ́ nǹkan kan tí mo sọ. Kí ló ṣẹlẹ̀? Okay. Mo ní pé Camille, kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú ẹ? Kí ni nǹkan tó sọ fún ẹ pé ó ń ṣẹlẹ̀? Camille. Yeah. Kí ló sọ pé ó ṣẹlẹ̀? What happened? Oh, lè sọ fún mi pé kí ló dé, what happened now? You know what I'm talking about. At least, ẹ ṣáà máa jọ ń wá almost every weekend. Ẹ jọ máa ń lọ club ni ó ṣáà máa sọ nǹkan kan fún ẹ. Ó funny gan-an. Tí bá rí every weekend, ṣé ọ̀rọ̀ core family ẹ̀ ni wọ́n máa sọ ni? We have so many things to talk about now. Ó dáa, kí lẹ máa sọ tẹ́ bá ríra? A máa sọ̀rọ̀ football. A máa sọ̀rọ̀ bet tàbí lórí football. A máa sọ̀rọ̀ business. We talk about life generally. But tó kàn máa ń bèrè ni pé àfà ìyàwó ẹ̀ ń kọ́ àwọ̀ òkè. Ìyàwó tiẹ̀ náà kọ́ àwọ̀ òkè. There's nothing now. What do you want to know? Jamal. Ṣé o mọ̀ pé Camille àti Fèyí wọ́n tún ti ń ríra wọn o? Ó tún ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí o. Kò hàn ríra wọn. Ọmọ ẹ̀ ló ń bá ṣe. Tó bá lè ń bọ́ ọmọ ṣe ṣé ò ní báyà náà ṣe ni. Ṣé nǹkan tí ilé ẹjọ́ sọ nìyẹn? Kí ni nǹkan ti sọ? Ṣé bí wọ́n ní pé kán kó parent ni? Ṣé wọ́n sọ pé kó máa lọ bẹ̀ kó lọ máa jókòó látàárọ̀ dálẹ̀ ni? Ó ti ń lọ bẹ̀ lọ́sẹ̀ọ̀sẹ̀ báyìí náà. That is what co-parenting means. Ọmọ máa ní mommy help me call my daddy. Hello, ọmọ mi, how daddy, I want to see you. I lọ bẹ̀. Ìyá jókòó báyìí. Ọmọ mi come sit on my lap. What do you want to? I want to talk to my daddy. Tí báyìí ti pé daddy, I want to see you. Ṣé kò ní lọ ni? Ó máa lọ now. Irọ́ ni ọgbọ́n ni Fèyí ń dà.
Fèyí ó ṣàmọ̀ Fèyí. Fèyí tún ti fẹ́ padà sínú láìfẹ́ nìyẹn mú mọ nǹkan tí mò ń sọ. Nǹkan tó ń ṣẹlẹ̀ lọ fọkàn balẹ̀ jàre. Èmi ò fẹ́ kí anybody kọ́ rẹ̀ tèmi lẹ́mi sókè ní nǹkan tí mò ń sọ yìí o. Sọ́fọ́ rẹ̀ ẹ̀mí ẹ̀ kò gbé wálẹ̀. Ṣé ń gbọ́? You understand? Tẹ́mi tí ẹ bá wà nílẹ̀ kò sí wàhálà. Camille is not doing anything with her. There's nothing happening. Mo tó fi lé kúkú lórí ọ̀rọ̀ lọ́rọ̀ báyìí. Ṣé bó kọ́kọ́ sọ pé ò mọ nǹkan kan ni báà lè mọ̀ pé wọ́n kàn rí ọmọ lásán. Wọ́n náà ló mọ̀. Ọ̀rọ̀ lọ́rọ̀ gbé ká pápápápá bí ọba 30 minutes lọ́tí ń rojọ́ lójọ́. Àǹtí ẹkùjọ́ mẹ́ta ẹ wo bẹ́ẹ̀ fine ẹ wo bẹ́ẹ̀ ṣe ń dùn. Jọ́ torí ọyọ́ Camille nǹkan. Wọ́n wà nílé but wọ́n wà on a conference call. Pé jẹ́ kó mọ̀ pé mo wà ń bí báyìí. Okay, ẹ jókòó, ẹ jẹ́ kí n pè wọ́n. Ojú ń dùn àwọn ẹbí ẹ ni. Mi ì rí ìjókòó ń bí báyìí kí n tó dúró síwájú ẹ̀. Mo ní kó bá mi pèèyàn ń bá mi sọ rubbish. Ṣé o wà okay? Ẹ calm down, ṣé ń bá mi jà tẹ́lẹ̀ ni? Ẹ calm down. Jọ́ torí Ọlọ́run, irú tone wo lo lò fún mi yẹn? Are you being rude to me right now? But ma, nǹkan tó ní mo ń ṣe láti sọ fún yín ni pé wọ́n wà. Ma kí ni shoe shit? When I am talking, you don't talk. Tani ẹ? Ṣé o mọ bí mo ṣe jẹ́ sí ọ̀gá ẹ ni? Ẹ má bẹ̀rù. Oríṣiríṣi. Excuse me. Hello, sir. Auntie Fèyí ni wọ́n náà wọ́n béèrè ni wọ́n dẹ̀ I don't know. All right, sir. Yes, sir. Jọ, ajá àbí kí lorúkọ ẹ̀? Tí wọ́n bá kọ́ ẹ ní ilé, ṣé kò yẹ kó máa kọ́ra ẹ ni? Ṣé mi ló ń pè ní Auntie Fèyí? Ó fẹ́ sọ fún mi pé ò mọ orúkọ ọmọ mi, kò fi orúkọ ọmọ mi kó fi pè mí. Mi ò blame ẹ now, gbà tó ti gbé ajá sí ọ́fíìsì. Kí ló ṣẹlẹ̀ gangan? What's happening? Ajá ẹni kò máa béèrè lọ́wọ́ ẹ̀ now. Ó dẹ̀ fẹ́ máa sọ̀rọ̀ sí mi ẹni àwọn pè mí ní Auntie Fèyí, ṣé kò mọ orúkọ ọmọ mi ni? Jọ, ṣé orúkọ ẹ̀kọ́ nìyẹn? Is that not your name? Jọ torí Ọlọ́run ṣe fẹ́ máa kàn mí lábùkún ṣojú ajá tó gbé síbí báyìí. Dá mi lóhùn now. Ṣé kò mọ orúkọ ọmọ mi ni? Fèyí Ṣara, kí ló fẹ́? Why are you here? Because of your child. Ọmọ tí mo bí fún ẹ torí ẹ̀ mo ṣe wá síbí báyìí. Wàá dẹ̀ pè mí lórí fóònù. Wàá pè mí lórí fóònù, wàá sọ nǹkan tó bá fẹ́ sọ fún mi. Ìgbà tó dẹ̀ gbé kọ́ọ̀lù ẹ̀ ńkọ́ kí ni kí n ṣe sí kí n máa dúró díẹ̀. Tí n bá gbé kọ́ọ̀lù yẹ kó understand pé mo máa busy. So, what exactly do you want, Fèyí Ṣara? Ìṣojú ajá ẹ̀ ni kí n ti máa dá ẹ lóhùn àbí? Bọ́lá, mi fẹ́ gbogbo nonsense bá a mọ̀. Okay, next time understand the situation and treat it better. Okay? Babe. Hey, baby. Ṣẹlẹ̀. Yeah, mo wà okay o. Báwo ni? Fine. Mo kàn tó ṣe kí ni ṣé bátìrì ò ṣiṣẹ́ mọ́ ni? Mo tẹ̀ fi tíbilẹ̀. Mo lọ sí site lẹ́nu. Mo dẹ̀ rán wọn létí pé mo sọ pé mo fẹ́ kọ́ ṣe àwọn kankan síbi tí mo fẹ́ máa kọjá sí. So supervisor sọ fún mi pé àwọn máa bá ẹ sọ. Ó ti pè mí actually, ó dẹ̀ ti fún mi ní estimate gbogbo nǹkan tí ó fẹ́ ṣe. Okay. Mo dẹ̀ ti assure ẹ pé máa get back sí. Okay. Nǹkan tó ṣẹlẹ̀ actually ni pé owó tó wà lọ́wọ́ mi tí mo gbà nínú iṣẹ́ tí mo ṣe kọjá yẹn, mo ti fi ra mọ́tò fún Fèyí nítorí Ráyọ̀. Ṣé o understand? Nígbà wo? Just 4 days ago. Without telling me, láì sọ fún mi. Má bínú, I'm sorry. Because sórí mọ́tò tó ń lò tẹ́lẹ̀ yẹn ti ń fún ní problem gan. Mechanic léni, mechanic lọ́la. Okay, jẹ́ ká ó kú change ẹ̀ once and for all, ṣé o understand? But babe, jẹ́ kí n assure ẹ. Sórí iṣẹ́ tí mo ń ṣe lọ́wọ́ yìí, immediately tí bá ti gba owó ẹ̀, ìwọ ni màá kọ́kọ́ attend sí. Agbára Ọlọ́run lóṣù tó ń bọ̀. Oṣù tó ń bọ̀. Ṣé o ti pẹ́ jù ni? Rárá o, kò sí wàhálà. Má bínú, sweetheart.
being out of routine agency, I will take care of yours next month. Sugar. Should I listen? Why did I let you go? It burns inside, no peace in my mind. Babe. Hey, baby. Mo okay. Jọ̀ọ́ mo rí email kan nísìn, statement of account one, and something is not clear to me. That's why. What's that? Yeah. Oh, mo send away as mom saying. Kí ló ṣẹlẹ̀ sí mom sí? No, kò sí nǹkan. Ìgbà tó lọ sí Abuja, wọ́n pè mí, as in she sounded very urgent, like wọ́n ní ìdí ẹ̀gbọ́n, so because I send the results. But joint account wa ló ti send it. Yes. Okay. I was having issues with personal accounts. My entire joint account one. In fact, it was really fast. But babe, you have more than one personal account. So why don't try personal account me láti send I it? don't understand. You don't When understand it what? was very urgent. I went into our own joint account. We sent away someone. You don't question. Kí ló ń sọ? O dẹ̀ ń sọ with confidence. Mo ló yọ owó nínú joint account wa, o send ẹ̀ sí mom sí ẹ, o dẹ̀ ń sọ bí pé it's nothing. Ṣé mi ò lè send away sí mom sí mi ni? Ṣé. Do you want my baby roll me 10 times? I will send it 20 times. Babe, stop! Kí ló ń sọ? O lè send owó 20 times, 50 times, as many as you want to your mom. But please send from your personal account. Àlọ́ mú owó nínú joint account wa, o dẹ̀ ń bá mi sọ nǹkan tí ò ṣe. Okay. Ṣé mi ló ń parí mọ́? Ṣé mi ló ń parí mọ́? Ká ní ìyá tiẹ̀ ló béèrè owó lọ́wọ́ mi. Ṣé mo ní fún wọn ni? And if, okay, my own mom has me as the only means. Àbúrò tó wà lẹ́yìn mi pọ̀. Mom sì tiẹ̀ o mọye means tán ni. Àwọn ẹ̀gbọ́n ẹ̀ ó lè béèrè lọ́wọ́ ogun ọ máa fún wọn. Ìwọ last born àkẹ́bàjẹ́ ó lè béèrè lọ́wọ́ máa fún wọn. Your dad is there. What do you mean? Don't do that. Má sọ bẹ́ẹ̀. Kí ló ń sọ? Bọ́lá gbọ́rọ̀ lọ. Use your personal account if you want to take care of your mom. Àtẹ̀pọ̀ yọwọ́ nínú joint account wa send ẹ̀ sí mom sí ọ̀dẹ̀ bá mi sọ pé kí n sọ. So ìgbà tí mo wá dé ńkọ́. So mò ń bá ìsọ̀rọ̀ sí òǹbìnrin lọ, àbí? Má worry. Ìgbà tó ti dé láti Abuja yẹn, owó tí mo send sí ẹ personally, ṣé kò ju èyí tó ń sọ? Kò ju owó tí mo send sí mọ́ sí lọ. Kò ju lọ àbí? Máa lọ. I know what to do. I will remove my own money nínú joint àjọ ṣe yìí. Ó dàgbé tá a bá ti jọ ń ṣe anything joint pẹ̀lú ẹ̀yìn pípọ̀ yìí gangan, issue máa ń wà. Tí bá ti jọ tèmi kúrò nù ẹ̀, èyí tó bá kù, wàá rí weight ẹnu account yẹn. Babe, o ti ṣe tán? Yeah, okay. Okay. Wá jẹ́ kí n serve kò sáré jẹun. Serve what? Mo ti pẹ́ bàjẹ́. Màá jẹ́ tí bá dé. Bóyá má worry, máa lọ bẹ́ẹ̀ pàkẹ́ wá fi ṣe lunch. Mo ti gbọ́. Fóònù ẹ̀ ń dùn mí. Oh, that's true. Okay. Ló tún dé. Màá bẹ̀rẹ̀ sí lóde mi, jókè mi. Okay. Mo ti gbọ́. Ẹ má rí mi. Camille. Mo ti gbọ́, ẹ má worry sẹ́. Ẹ ṣé, ó dàbọ̀. Camille.
bọ̀bọ́ ìdẹ sálọ èyí ó dé sálọ. Madam, ẹ káàárọ̀ ma. Ẹ wo, mo wà okay. Báwo ni everything? Tani, ọ̀gá? Ọ̀gá ò sí around, ṣé wọ́n sí lé ni? Ìṣebílé ló ti kúrò tó lóun bọ̀ níbi iṣẹ́, ó gbàgbé lunch ẹ̀ ni mo ṣe ní kí n sáré bá gbé wá sọ́fíìsì. Bóyá wọ́n ń bọ̀ lé nílẹ̀ ṣe bá wọn gbé wá ṣá. Bóyá wọ́n ń bọ̀ lé wọn. Kí ló mì? Ọ̀gá ò tí wá sọ́fíìsì wíìkì yẹn rárá. Wọ́n ti wà. Ọ̀gá ò tí wá sọ́fíìsì ṣeré Bọ́lá. Mo mọ̀ kó máa ń ṣàwàdà gan. Omi ò láìkẹ́ mi ò appreciate joke nípa mi ṣeré. Àti mi dé ṣé mo máa mú yín ṣeré ni. In fact, má dé ní títí mo fẹ́ sọ fún ọ̀gá, mo máa pè wọ́n lórí fóònù. Táwọn ọ̀gá máa ní nǹkan tó fẹ́ sọ, wọ́n máa pè mí ni. Wọ́n ti wà. Camilo ti débi iṣẹ́ ní wíìkì yìí. At all. Èmi mà ní Thursday. Bẹ́ẹ̀ ni mà. Má bá mi ṣeré o. Àti mi dé. In fact, èmi àti wọ́n ti sọ̀rọ̀ darí láàárọ̀ yìí. Láàárọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ ni mà. Kò tí ì débi iṣẹ́. Ẹ lè pè wọ́n náà, kẹ́ confirm. Ibo ló fẹ́ lọ? I don't understand what's going on. Wo tí ẹ ṣì mú bọ̀ náà. Hey. Yeah, please. Hello? Kò possible. Fọlá mo rò bó ń bá mi ṣeré ni. Àti mi dé mi yé máa bá yín ṣeré eré yẹn. Ọ̀gá ò tí wà sọ́fíìsì wíìkì yìí. Báwo ni? Má bínú, mo rí pé ó ti pè mí gan. Mo wà ní meeting. Ṣé ti yẹ? Meeting rẹ wá. Yes. Ibo wá ní meeting yẹn ṣe o? Office wa, of course. Office? Yes. Okay. Báwo wá ní ṣe lọ dáadáa? Yeah, it went well. It went well, sir. Kí ni wá jẹ? Because dúró gbé lunch yẹn. Kí ni mo jẹ? Oh, yes. Bọ́lá ni mo rán ní snacks. Tó bá mi get it, mo dẹ̀ jẹ. Okay. Babe, má ti lọ. Ṣorí oúnjẹ tó gbàgbé yẹn, èmi bẹ́ẹ̀ gbé wá sọ́fíìsì. Ṣọwárí Bọ́lá tí wọ́n sọ pé ó rán ní snack yẹn tó jẹ yẹn. Òun gangan ló attend sí mi tó sọ fún mi wípé o ò tí ì fẹsẹ̀ tẹ ọ́fíìsì ẹ nínú ọ̀sẹ̀ yìí, o ò tí ì dé ọ́fíìsì at all. No, tell me tell me, ṣé o ti ní ọ́fíìsì ibòmí ní another branch àbò ti ṣí another company tí mi ò mọ̀ pa ẹ̀? Ìgbà wo ló wá síbi iṣẹ́ mi? Ìgbà wo ni o sí ibi iṣẹ́ ẹ̀? Now, Shori, o máa sọ nǹkan tó ń go on pẹ̀lú ẹ̀, o máa sọ fún mi lẹ́yìn. What exactly is going on with you? I want to know. Má bínú, actually, ara Ráyọ̀ ni ò yá, and I've been visiting her at the hospital. Mi kò mọ bó ṣe máa feel tó bá gbọ́ pé mò ń lọ síbẹ̀ every day. Nǹkan tó jẹ́ kí n fi pamọ́ fún ẹ, tó jẹ́ kí n sọ fún ẹ yẹn. You understand, Jọ̀ọ́ má bínú sí mi. I know that is very wrong of me to do, but I'm really, really sorry. Jọ̀ọ́. Nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ni pé olóò ní typhoid. Wo ìgbà tí wọ́n máa parọ́. Wo fídíò, wo nǹkan tó wọ́n rí. Ṣètìrì, I'm not lying. Babe, I'm not lying. Irú àfojúdi burúkú wo lélẹ̀? Ká ní pé ò ká ń kọ́, ìbá sì máa parọ́ pé ibiṣẹ́ lòun lọ. Mo ti wá mú nǹkan tó dùn mí. Ṣé ó níbi kan tó lọ tó sọ fún wípé tó bá sọ fún mi pé ọmọ òun ara ẹ̀ ò yá o, èmi máa wá ṣe títí tẹ́ pé ara ọmọ yẹn ò fi ní yá.
Ó tẹ́ mọ̀ nǹkan tó dùn èmi jù ni pé ká ní pé ò ká kò ní jẹ́wọ́ lọ. Kò ní jẹ́wọ́. Ó dùn mí o. Ó dùn mí, ó dùn ẹlẹ́dàá mi gidi gan ni. Ó dẹ̀ tún ṣì wọlé náà lọ́jọ́ yẹn. Ó ṣì ń parọ́ lọ fún mi náà ni. Ó ń sọ fún mi wípé ibi iṣẹ́ lòun lọ. Imagine. Ọjọ́ wo wá ní Camille dìbà ìdòlò lọ? Kò yé mi o. Ṣáájà mi ni. You're mad gone. Kí ló mad gan? What you just said now, well, yeah, I mean, I'm shocked. I don't understand this your reaction. Are you acting shocked or you're actually shocked? I am actually shocked. Some call from me, somebody so I am shocked. Babe, you and Camille are best friends and you talk on the phone all the time. So kí ló dé tó ṣe ń ṣe bí pé o mọ̀ para ọmọ ẹ̀ ò yá? Being best friends meaning pé mo mọ̀ everything by now. Tí bá rí tá bá sọ̀rọ̀. Tó bá sọ fún mi pé ara ọmọ òun yá ni máa mọ̀. Mà dé sọ fún mi kó bá ọmọ yẹn fẹ́ mọ̀. So o mọ̀ pé ọmọ ẹ̀ ní typhoid. Babe, listen. What exactly are we arguing about? Because I don't believe you, Ni. I don't believe you. Don't believe me that what? That's mọ̀ para ọmọ ẹ̀ ò yá. Ó yẹ kó mọ̀. He's your best friend. The guy has been doing some. He's my best friend, but he's a man. So? This is báwo ni mo fẹ́ máa mọ nǹkan tó ṣe nílé onílé? This is my own house. That's his house. So mọ̀ pé ó ń ṣe sneaky moves lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Camille ń ṣe ọmọ kékeré o. Really? Yes. Ṣe ọmọ kékeré. Kò sí wọn ní jẹ́ sneaky move nínú nǹkan tó ń ṣe. I don't even understand why you're saying all this. Okay. Wà á tó understand. All right. Wait. This is 1 a.m. Jẹ́ kí lè mọ̀. I will call Camille FaceTime olùwà background wà á kó máa gbọ́ wọn tí mo sọ. Nínú conversation wa ṣàgbọ́ pé okay ọ̀rọ̀ ọmọ mi tí mo ṣe sọ fún ẹ o béèrè àbí màá béèrè pé àfa ọ̀rọ̀ ọmọ ẹ ti sọ fún mi o báwo la rẹ̀. Kí ló máa wá ṣẹlẹ̀? Ìwọ ni máa béèrè lọ́wọ́ ẹ̀ náà torí pé ìwọ ló ń gbé ẹjọ́ ẹlẹ́jọ́ ló ń gbé aṣọ ilé mi any small thing tọ́rọ̀ ẹ bá ti sọ fún ẹ báyìí sí ń gbé bọ̀ wá bá mi ni. Wọ́n náà lo wo time 1 a.m. ló bá mi ro ẹjọ́ ẹlẹ́jọ́ I don't understand. Mo ti gbọ́. Mi ní bá ẹrẹ́jọ́ ẹlẹ́jọ́ ọ̀rẹ́ ẹ̀ ni ó mọ gbogbo nǹkan tó ń ṣe ó dẹ̀ ń díbọ́ fèmí ń bìbí. Mo jáde nílé láti àárọ̀ bó time tí mo dé with all the traffic ó dẹ̀ ṣe ń fi ẹjọ́ ẹlẹ́jọ́ fi ń disturb mi. Èmi náà jáde náà ṣé wọn nìkan ló jáde. Yóò mọ ọdún máa ṣẹlẹ̀. Kí ni? We'll continue conversation pẹ̀lú ara ẹ̀. Bó ló wà ń lọ nsìn. Go to the guest room now. Why? Mo fẹ́ lọ sùn síbẹ̀. Ọ̀gá sùn jọ èèyàn tẹ̀lé bẹ́ẹ̀ ní small ó yá má bínú nǹkan kékeré ló máa bí ẹnu sùn. Èèyàn lè bá ṣe small discussion àti máa sọ. Nǹkan tẹ́ kó máa ṣe 1 a.m. Kí ló yẹ kí máa ṣe 1 a.m. Ó mọ ọdẹ kó máa ṣe ni. Kí ni? Wàá gbọ́rọ̀ Camille. Mi ò ṣe aṣẹ́wó. Ó ṣe kí ni fàdí ní sókè jà. Mi ò ṣe kókó. Kí ló bá mo dárun mọ́jú fún. Hey, baby. Hey, babe. How are you? Okay, so take it back inside. Take it back in. Want to greet? Yeah. Listen. Bọ́sí. Mo ti ń pè láti nǹkan. Ó gbé fóònù ẹ̀. Fóònù yẹn. Mo gbàgbé fóònù mi sí site ni o. Bí àgbà tí mo ń bẹ jìnnà yẹn sọ̀rọ̀ ni mo wà carried away. Ó ṣọ́ pé bẹ́ẹ̀ ló gbàgbé sí. Yeah, mo ti fi fóònù mi pè wọ́n dẹ̀ sí bá mi rìn wọ́n ti sọ fún mi pé bẹ́ẹ̀ ló wà. Okay, nice. No problem. Amari Rayo. Oh, yes. Ìyá ẹ̀ ló pè mí. Ó ní ara ẹ̀ ń gbóná ìpè kí n yọjú sí ní bá débẹ̀. Lọ́mọ bá bẹ̀rẹ̀ sí ní sunkún. Yóò fòun fẹ́ tẹ̀lé mi. Àwọn ará pé àtẹ̀lé mi ò lè tẹ̀lé mi. Okay, jẹ́ kí n pè wọ́ o. Kí n sọ fún ọ because me dey make a decision láì sọ fún ọ. Ẹ̀bọ̀ tẹ̀lé lọ síbo. Wá sí ilé ń bí lọ́dọ̀ wa. You understand? And the way tó dẹ̀ ṣe ń sunkún ẹkún yẹn pọ̀ mi bẹ́ẹ̀ lè sọ pé mi rí irú ẹkún yẹn rí láyé. It's okay, it's fine. It's fine. Èmi náà ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé kó jẹ́ kó wá máa lo weekend mi báyìí. Pé wọ́n ló ní pé mọ́mí ò ní láìkẹ́. Are you sure? Yeah. It's okay. Go make her comfortable. Yeah, sure. Àti pé kí ló máa jẹ?
tí ẹ fi nǹkan tó fẹ́ jẹ yẹn sílẹ̀ fóònù tiẹ̀ ló ṣe pàtàkì ń sìn so bóyá kí n tẹ̀lé kájọ lọ mọ́ ọ. Má worry, màá sáré lọ sìn àti pé màá sáré fún yẹn dọjà màá ra àwọn nǹkan tá a ní nílé. o sure jẹ́ kí n send owó iṣẹ́. Má worry, tó fún mi láti ṣì wà ń bẹ̀ I will spend that one. Máa send ẹ. Okay, thank you. See you soon. Okay, babe. Mo ti ń send ẹ bẹ́ẹ̀ yẹn o. Ó ṣe. Ó ti wà ń bẹ̀ bẹ́ẹ̀. Má pẹ́. All right. And the second one says, what makes you cry when you cut it? Hey, guys. Hey, sweetie. So, the food is ready. Okay. Rayo. Did you hear what she said now? She said, oúnjẹ ti ready. Listen. Jollof rice and chicken. Jẹ. Gbogbo tí mo dé láti ọjà, mo bí ẹ mo ní pé kí ló fẹ́ jẹ. Ó dẹ̀ sọ wípé jollof rice and chicken and I've made that for you. Mi ò jẹ mọ́, iṣu ni mo fẹ́. Oh, come on, stop it. You can't eat yam at this time of the day. Okay. Tí kò bá wọn ẹ̀kọ́ jẹ jollof rice and chicken mọ́, ṣé wàá jẹ plantain and egg? I said I'm not eating, are you deaf? How dare you? How dare you talk to my wife like me? That's quite disrespectful of you. My emotion bass or to bá ọ̀bọ̀. Èèyàn ṣe wàhálà sí oúnjẹ fún wa. Ó sì tó wọ́n sọ pé ò jẹ mọ́. What nonsense? It's okay. Má bá ṣe iṣu tó fẹ́ jẹ, Fisla. Ló má bá ṣe ṣe kankan, nǹkan tó ṣe yẹn ló máa jẹ. Ìbàjẹ́ nìyẹn náà. She took her time, her precious time to cook for all of us. And you said all of a sudden, that's wrong. What don't disrespect her? Only bàjẹ́ burúkú. Come on, stand up, let's go and eat what she prepared for us. It's okay. Bó ṣe máa ń ṣe nìyẹn, orogún ológun dẹ̀bi tí aya gbé, olè ọ̀lẹ ọ̀fọ́n, lazy thing. Kò ṣẹ́jú ẹ̀ nàgbà tí kò kúkú bí kan rí, ó fọwọ́ kan ọmọ tèmi, ó fẹ́ kọ́yìn ọmọ mi síra wọn. Wọ́n dára dá òṣì. Ẹ káàárọ̀ madam. Èwo ni ẹ káàárọ̀ madam? O mọ orúkọ mi ni àbí èwo làbòsí? O mọ orúkọ ọmọ mi kò fi pè mí. Mọ́mí Ráyè káàárọ̀. Bẹ́tà, jọ́ torí Ọlọ́run kí ló ṣẹlẹ̀? Kí ló dé tó fẹ́ kéèyàn ọmọ mi àti bàbá ẹ̀ síra wọn? Ṣé torí ó ti mọ̀ pé ó nífẹ̀ẹ́ ara wọn, ó fẹ́ dàárín wọn rú, kí ló dé? Kí ló sọ pé mo ṣe? Kí ló ṣe gbà tó bí kan rí, ò gbé kan rí, ò mọ bó ṣe rí, ikọ̀ tí ẹ̀ wá rẹ̀ kó tí ẹ̀ jábọ́ gan kó tí ẹ̀ mọ bó ṣe máa ń fi kó ò ní rí. Gbà tó òfin inú ṣoyún tó fẹ̀mí gbọ́mọ pọ̀, ò gbọ́mọ pọ̀ rí, ò mọ bó ṣe rí, ò mọ bó ṣe rí kéèyàn gbọ́ ọmọ fún 9 months, kó ru oyún fún 9 months, kó ṣe ẹjọ́ ẹ̀ rádaràda, olè ọ̀fọ̀ ọ̀lẹ máa fara ní ẹnu lẹ́yìn. Tó bá ní pé ọmọ mi ò ní sí mi, wọ́gọ̀ ò ní sí mi, ṣó ti gbọ́ mi, rubbish òṣì. Are you kidding me? Ó wá sínú ilé ẹ wá pariwo lé ẹ lórí. Irú rubbish wo leléyìí? Ara tèmi ò gba gbogbo nǹkan. Kí ni mo ti ń sọ? Kí ló fẹ́ ṣe? Má worry ṣá máa wò mí. Ta ló fẹ́ pè? Hello? Camille. Mo kí ni ìtumọ̀ nǹkan tí fẹ́ yìí ń ṣe yẹn náà? No, má bá mi sọ bẹ́ẹ̀. Ó mọ nǹkan tí mo fẹ́ sọ. Má kulẹ̀ padà lọ́wọ́ fún mi. Ó mọ nǹkan tí mo fẹ́ sọ. Ṣé mo ní kó pè ní? Mi ò ṣe ní pè. Ṣé mo kàn máa wọ ẹ̀ràn ni? Irú rubbish wo lélẹ̀? Àwọn people yìí ti rí ẹ pé èèyàn tútù ni ẹ torí ẹ̀ náà ṣe ń tẹ̀lé báṣubàṣu. Wo Fèyí ni ká bá wí o. Rubbish ni gbogbo eléyìí. Bóyá Ráyọ̀ ló lọ fẹjọ́ mi sùn. And so ṣó tiẹ̀ yẹ kí irú ọmọ yẹn lè máa sọ pé bóyá orí tiẹ̀ ò pé kí ló tiẹ̀ sọ àbí tiẹ̀ di? Is she okay?
Mi ní parọ́ fún ẹ. Ó ti sú mi. Ó ti sú mi. Mi fẹ́ gbọ́. I'm serious. Let this be the last time tí mo máa gbọ́ pé ó ti sú ẹ. Nǹkan tí girl yẹn fẹ́ achieve gangan leléyìí, ó fẹ́ kó sú ẹ so that ó máa kó ẹrù ẹ kúrò nílé yẹn. Òun á wá kó padà síbẹ̀. Tó bá jẹ́ pé Ọlọ́run jẹ́ Ẹlẹ́dàá mi kọ́ Ọlọ́run ní jẹ́ kí n rírú ẹ̀. Tó bá jẹ́ pé kí ni? Ṣorí tí ọ̀rọ̀ yìí bá sú wọ, kò sú èmi. Me, I'm ready to fight till my last breath. Kò lè possible. Mo ti jẹ́ kí n parí ọ̀rọ̀ mi. O ní láti parí ẹ̀. O ní láti parí ẹ̀. Mi fẹ́ gbọ́ nǹkan tó fẹ́ sọ. Nǹkan tó sọ yẹn ti ń bí mi nínú. Ó ti tútù jù. Wọ́n dẹ̀ máa sọ pé dàda ò lè jà. Ó lé ọ̀kan tó gbójúlé. Èmi ló gbójúlé. Ṣá máa rọra. Everything kò ní kéèyàn máa fi jàgídíjàgan sọ. Òun ló ti mú fọ̀ tó ti ń pe Camille. Tó ti ń sọ̀rọ̀ tó ti. Má pè o. Mi ní pè. Máa gbé fóònù. Ṣo fẹ́ máa mú fóònù mi lọ ni? Mo lè mú lọ o. Wàá ṣe mú lọ. Mo ṣe máa pè é bó ṣe wà yẹn. Mo ṣe máa pè é. Má bá mi sọ pé kí n má pè é. Má pè Camille. Ó yá mo ti gbọ́ mi ní pé máa lọ lé ẹ̀. Máa lọ. Tó bá pè Camille. Àbí o fẹ́ seize fóònù mi máa lọ lé. Mo lè seize fóònù ẹ̀, má pè Camille o. Màá dẹ̀ lọ lo fóònù ọkọ mi bọ̀ wá gbé mi ń sìn wá. Ṣé o mọ nọ́mbà ẹ̀ lórí? Má wẹ̀. Má wọ̀rí. Má pè Camille jọ, má pè Camille. Mo ti gbọ́. Má pè please. Wọ́n máa rẹ́ ẹ jẹ. Mi lè fi ẹlẹ̀ náà. Báwo ni máa fi ẹlẹ̀? Jẹ́ kí ìjà máa dé kí. Ó ti ń bọ̀ jẹ́ ń pè é. Tó bá ti dé. Hello? Ibo ló wà náà? Mo ti ṣe tó ń gym. Ó lóun ti dé junction. Why aren't you picking your calls? You said you wanted to see me. Mo dẹ̀ pè countless times. O dẹ̀ gbé phone ẹ̀ dẹ̀ wà lọ́wọ́ ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Mo fẹ́ sọ fún ẹ pé kó wọlé wá ni now. Kí ló wá ṣe nínú ilé mi? Nítorí Ọlọ́run ṣe torí ẹ̀ lè ṣe wá rí mi. Nǹkan tí mo bi ẹ́ ni kó dá mi lóhùn. Kí ló wá ṣe nínú ilé mi láàárọ̀ yìí? Oríṣiríṣi. Kò yé mi. Kí ni mo wá ṣe nínú ilé bàbá ọmọ mi? Bàbá Arayọ̀, kí ni mo wá ṣe ń bẹ̀? Ọmọ mi wà ń bẹ̀ now. O wá síbẹ̀ láì jẹ́ kí n mọ̀. And you think that is right? Hey, Camille, I need to remind you. I lived in that house for 8 good years. Mo dẹ̀ lò 12 years pẹ̀lú ẹ̀. Òun bí mi pé kí ni mo wá ṣe nínú ilé ẹ̀. So that gives you the effrontery to come into my house anytime you choose? Are you yelling at me right now? Yes, mo máa yell at you. Because how many times mo ti sọ fún ẹ wípé mi ò fẹ́ kó wá sínú ilé mi mọ́, then mi ò dẹ̀ fẹ́ kó ní nǹkan kan ṣe pẹ̀lú mi dé mọ́. How many times? Ṣó sọ fún ẹ pé mo ṣe nǹkan kan fún òun ni? I still stand on the fact that pé mi ò fẹ́ kó wá sínú ilé mi mọ́. Ṣọ́ntọ́rọ́ lọ ọmọ mi tó wá wà ń bẹ̀ nǹkan. Ṣé kí ló bẹ gbé wá? Should I bring her back? Ìwọ ló ní kọ́mọ wá lu ọjọ́ mélòó kan pẹ̀lú mi. Ọjọ́ kejì tó dé o ti ń wálé mi, o ti wá ń bá mi dé ìwé tó ṣì. Ṣé torí ẹ̀ ló ṣe ń jágbe mọ́ mi? Ó ti tó stage tó máa jágbe mọ́ mi torí idiot tó gbé sílẹ̀ yẹn àbí? Tell me now now. Oh God. Mi ò ní sọ jù báyẹn lọ fún ẹ. Fèyí, let that be the last time and let that sink into your head. Mi ò fẹ́ inú ilé mi mọ́. Get it to your head. 8 good years ni mo fi wà pẹ̀lú ẹ̀ Camille. I don't care. Tell me that. I don't care. I have the right to come to your house. Ṣé o fẹ́ máa fi mí lẹ̀ lọ ni? Camille, ṣé o fẹ́ fi mí sílẹ̀ lọ? I'm talking to you. Ó ṣe kókó pa mí now. Kí ló ṣẹlẹ̀? Ilé tí mo wá tọmọ mi wá bẹ̀ ó sọ̀rọ̀ pé ó bẹ̀rẹ̀ sọ nonsense. Kò ṣẹ́jú ẹ̀. Ìgbà tí NAFDAC number mi ti parẹ́. Kò ṣẹ́jú ẹ̀ náà mo ti expire lójú ẹ̀ nìyẹn. Tí mo bímọ fún ẹ. Ṣọ̀pọ̀ easy ni. Okay, tell me about her. Your friend, PRISCILLA. My friend. She's nice. She's friendly. She's kind. But she likes to make trouble in class. Yes, ma'am. But is she brilliant? Yes. But not as brilliant as you, right? You know my baby is always brilliant and first in everything she does, right? Yes. Okay, good. Auntie Pelola called me today and told me about something in your school. But no problem. I think they need some payment. I'll make it very soon. So don't disappoint. Camille told me, Yisha. I won't disappoint you, baby girl. I won't. So now, Daddy wants to go to sleep. Yes. Don't go to sleep, please. Let's continue this thing. We can't continue this thing. We'll continue from where we stop.
O fẹ́ máa dìbò fún mi àbí? Àbúrò Rúbí àmì ò mọ̀ ẹ́. Rúbí àmì ò fẹ́ máa dìbò fún mi àbí? Nígbà tó ṣe mí nìkan lẹ́ẹ̀kan. Má bínú, ọmọ yẹn ló ń rojọ́ àwọn ọmọ kíláàsì ẹ̀ fún mi. Kọ́ ń bá ń rojọ́ ń bẹ̀rẹ̀ náà ni. Who is it? Who is it? It's me, Ryo. What do you want? Come in. Daddy, the first one sleeping. Baby, why can't you sleep in your room? No, I want to sleep here. I can't sleep alone. You want to sleep here? But you can see that we... What's the... Jẹ́ kó sùn tó bá fẹ́ sùn. Kó sùn. Okay, no problem. Can't sleep then. It's okay. Okay. Are you okay with that? Babe, where Bolo? Mo ní show kan tí mo fẹ́ lọ parí, mo ṣe rántí nsìn. Okay, show Abi. Okay, jẹ́ ká jọ lọ. No. Stay here. Don't leave me here. Stay. Yeah, sleep. Night is for sleeping, no for show. Sleep now. Sleep. Oh my. Sleep. I used to think love was a game. Play with your heart, I didn't even know. You gave me peace, I gave you pain. Now I'm standing here lost in the rain. Every memory cuts so deep. Your laughter now is what I keep. If I could turn back all the time, I'd hold you close and make you mine. Yeah, feel my take. Ṣé tó ti fẹ́ mọ̀ tí ẹ fẹ́ múra yín yóò ní. Wọ́n ti jẹun tán ká fi nǹkan tẹ lóko. Ó ti dà. Ṣé ti wà okay? O sure? Ní ọ̀bí weekend láwọ̀ náà, òṣìṣẹ́ ló là àwọn fi tẹ náà ni àbí kí ló fẹ́ o? Baby yo. Ẹ ṣáwà okay náà. Babe, kí ló ṣe náà? Ó wà pẹ̀lú ara. What's happening? Ó ṣe ní má nìkan má dà lóhùn. Ìwọ kọ́ lọ dáadáa. Kí ló ṣe? Òun náà ní ká béèrè nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀. Lámi, kí ló máa ń ṣe ẹ náà? Jẹ́ gbogbo gbàlẹ́ mi ọmọ alẹ́ bèbè sọ. Camille, a sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí àwọn mi. Babe, fi ilẹ̀ jẹ́ kó bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀. Bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀, pretender òṣì. Ó ṣàgbọ́n nǹkan tí mo sọ́nsìn. Ìwọ náà máa sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ yẹn. Stop. Jama, ojú ẹ̀ ni mo ti rí. Tó bá ti jú ẹ̀ kí ló fẹ́ ṣe? Mo ní kí ló fẹ́ ṣe? Sí, kí ló kàn yẹn nú ọ̀rọ̀ family mi náà? What's your business with my family affair? Kí ló kàn yẹn pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ nù ọ̀dún mi? Máa gbọ́, òun bi mí pé kí ló kàn mí nínú family affair. Mo rò bó ti gbàgbé pé ọ̀rẹ́ ni gbogbo wa. Kí lẹ wá ń bára wa ṣọ̀rẹ́ fún tàbá lè máa bára wa sòótọ́ ọ̀rọ̀? Camille, all right. Before this whole couple thing, tá à ń ṣe, ọ̀rẹ́ la mẹ́rin, very good friends. So kí ló ń ṣẹlẹ̀ ọ̀gbọ́n? Ẹ sọ fún mi náà, someone should say something. Jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ. Ṣé mo pé wọ́n máa ń sọ pé tí ará ilé ẹni bá ń jẹ kòkòrò búburú, tí a bá sọ fún hurunhurun ẹ̀ ò ní jẹ́ kí gbogbo wa sùn lóru. Listen, kòkòrò tó bá wù mí ni mo lè jẹ nínú ilé mi. It's nobody's business. Daddy, just shut up. Ṣé kò tí ì lè dákẹ́?
Ṣé mo sọ fún yín pé mo need anybody? Ẹ̀jẹ̀ Jésù. Mo fún gbẹ́ni. Tí o bá tọwọ́ bòmí tí mi tọwọ́ bòmí, gbogbo nǹkan tó jẹ́ tiẹ̀, tèmi ní not that. Who is there? Hold on. Mo ṣàwọ̀ pé. My love. Ṣé wà nílé àbò sí nílé? Mo wà nílé o. How you doing? I'm alright. How are you? I'm tired, man. How far? Ma, you look good. Thank you, love. One, Jella. Àlejò kẹ́, wo mo wá jẹ́wọ́ ara mi fún ẹ. Mo ti fẹ́ kà mí òun dẹ̀ ti bẹ̀. I didn't mean to be rude. Honestly, inú ló kàn bí mi, but mo ti bẹ̀ fúnra mi. Ó bẹ̀ kàn mí o. Mo ṣọ́ ń pín jà máa lọ ní pé kò ṣe bẹ́ẹ̀. Tẹ́lẹ̀ nǹkan. Ṣé o ní delivery ni? Mi kúkú ní delivery. How far ń pa complex ẹ̀ yẹn náà? Títí next month ó máa ready. Who is there? Ọmọ mi gbàgbé favourite ẹ̀bùn rẹ̀ síbí báyìí. Òun ni mo wá mú. Ṣé mo lè lọ mú? Wá ń bí, àga ọ̀wà. Ibo ló ń bẹ́ lọ? Ó kàn ń jábọ̀ ò mọ̀ pé ó yẹ kó kíyàn. Irú ìwà àgọ̀ wo nìyẹn? Lámì ẹlẹ́nu gbọ̀rọ̀. Jọ́ torí olóhùn mi ò bá ti tiẹ̀ wà. Ṣó ti gbọ́? Ọ̀tọ̀ nìkan tí mo bá wá mi ò ráyè ti tẹ̀. Bàbá ẹ̀ kí má disgrace ẹ̀ ọmọ kan tẹ́mi wá. Kí ló wá ṣe ń bíbí ìbàdí tí wọ́n ṣe pé aláyọ̀jú náà ni ẹ́? Ṣé bí X ni wọ́n pè ẹ́? Stay in your X zone. Now I disturb ọ̀rẹ́ mi nínú ilé ọkọ ẹ̀. Ó lè. Happily married. Pẹ̀lẹ́. Fẹ́fẹ́ bọ̀dì rọ̀wọ̀. Bóyá wá dọ̀gùn sílẹ̀ níta ló ń filé. Ọmọ wo bọ́ǹdì wèrè wo ló gbàgbé mo fẹ́ wá dà nǹkan sílẹ̀ lórúkọ Jésù ò ní ríbi wọ̀ ibi lè wà bẹ́ẹ̀ lélẹ̀ ṣé mo bẹ́ẹ̀ mọ̀ pọ̀ bọ̀ bí ṣé mo pọ̀ bọ̀ bí ṣé mo bẹ́ẹ̀ mọ̀ pọ̀ bọ̀ bí ó lè olójú kò mọ̀ ọ́ lọ wọ́n fún lẹ́ran ó léegun ni wọ́n ní kó jù dánù ó lẹ́ran díẹ̀ wà ń bẹ̀ kó sáyé. Kò ṣe mú pamọ́ ìwà ẹ̀dá ni ó ṣèdájọ́ ẹ̀dá. Èéfín ni wá kò ṣe mú pamọ́ ìwà ẹ̀dá ni ó ṣèdájọ́ ẹ̀dá. Bọ́lá. Yes, sir. Lọ sí top floor. Ṣé o ti parí iṣẹ́ àwọn Túndé? Everything. O ti print ẹ̀? Gbogbo ẹni. O dẹ̀ ti parabind ẹ̀? Bẹ́ẹ̀ni. Okay, kò make sure put hello, my baby. How are you? Why are you crying? Wait, relax. Stop crying and tell me what's happening. Okay? Where? Okay, but you know what? Stop crying. I told you, big girls don't cry. Okay, I'll be on my way soon, okay? All right, baby. Okay. Bọ́lá, bá mú káàkiri wá. Kò sí nǹkan tí wọ́n fojú mi rí tán. Torí pé mo kàn wá sílé wa mú ẹbọ ọ̀dọ́gbọ́n mi. Wọ́n fi mí ṣí ẹ sí, wọ́n wọ́ mi lẹ̀. Wàá dẹ̀ ti sọ fún mi pé ó gbàgbé ẹ̀ ọ́, má dẹ̀ bẹ́ẹ̀ mú wá. How many times mo ti sọ fún ẹ wípé kò yẹ máa bọ́ sílé lẹ́yìn mi? Ṣé o mọ̀ pé díẹ̀ ló kù kó ya aṣọ mọ́ mi lára? Ṣé o mọ̀ pé díẹ̀ ló kù? Díẹ̀ ló kù kó pa mí? Ṣé kò tó yẹ kó sọ nìyẹn? Mo mọ plan ẹ. Ẹ fẹ́ plan láti pa mí àbí? Ẹ fẹ́ pa mí kí n má lè ṣe ìyá ọmọ bí ó fẹ́ gbé ọmọ bí ó fẹ́ gbé fún mi dé? Kí ló ń sọ lẹ́nu yìí? Ta ló fẹ́ pa ẹ́? Ṣé kò tó ṣe ìṣòdà? Ṣòdà. Don't tell our story. Take it out. Ìwọ lọ́rùn, wọ́n fẹ́ pa mí kó lè gbọ́
nǹkan ọmọ mi lọ́wọ́ mi ṣùgbọ́n ojú máa tì wọ́n ni. Ráyọ̀ lọ bá dájẹ́ microwave oúnjẹ. Don't even worry, Mommy. I'll prepare another one. Daddy, wait. I'll prepare another one for you. Me? Don't go. See, don't worry about me. Don't go. Wait, Papa. Don't go. Stay. I'm coming. Don't go. Okay, I'll stay. Don't go. Ṣùrí, ọmọ lámì ẹlẹ́nu gbọ́rọ̀ yẹn ó ti rọ́ mi lọ́wọ́. Ó rọ́wọ́ mi, ọwọ́ mi ti rọ́. Tí wọn náà wá ṣíwọ́ sókè, lámì ò ní bá ẹ jà. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí náà? Nǹkan tó ń ṣe fún mi yóò dá o. You used to care so much about me. Kí ló wá ṣẹlẹ̀? Kí ni mo ṣe tó tó yìí? Àtìgbẹ́ tó ti fẹ́ ọmọ mi dé yẹn ló ti rí tèmi rò mọ́. Ó ti fẹ́ rí mímí látọ̀ rárá. Tó bá ti ro tèmi tí ro tó mọ wa náà. Ṣùgbọ́n kó tí ń búlì ọmọ wa pé ọmọ single parent ni. Ó ti ń búlì ẹ̀ ládùúgbò. Why does bàbá búlì ẹ̀? Jọ sọ pé wọ́n bá bàbá ẹ̀ mi ò yọjú ni. Àbọ̀ sọ pé responsibility kan wà tó yẹ kí bàbá ṣe tí mi ò dẹ̀ ṣe. No, kò tí mo mí kọ́ nìyẹn. We need you. I need you. I miss you. Àdágbé àdáfà yìí ti sú mi. What? Are you insinuating that I'm a deadbeat? No. I'm talking about you and I. You and I. You see, you know that you ruined our marriage. Because you cheated several times. Wọ́n ló fa o, wọ́n ló mess gbogbo ẹ̀ up. Ṣé bí mo ti tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ, mo ti bẹ̀ ẹ́. Iṣẹ́ èṣù ni. Ìwọ náà mọ̀ pé èṣù kì í rí nǹkan tó dáa. Kò ní ṣẹlẹ̀ mọ́. Kò ní ṣẹlẹ̀ mọ́. Kí ni kó wá ṣẹlẹ̀ sí Mídé tó wà nílé? Mídé máa wà okay. Ṣé bí mi nìyá ọmọ ẹ̀? Èmi ni mo bímọ fún ẹ. Mídé ò lóyún fún ẹ now. Don't go there. Don't go there. Come here. I miss everything about you. Ó dẹ̀ jọ. Kí ni gbogbo ètò àǹsán sí? What's the meaning of this? Please. Jamal! 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 Camille dà? Ibo ni Camille wà? Nítorí Camille bí jí mi. Yeah, ibo ló sọ fẹ́ pé òun lọ, ibo ló wà? What do you mean by you don't know? Nítorí Camille ló fi fún lábàrá láti ju orin ló parí rẹ̀. Because Mide is worried. Olóhun tí ń pè látẹ̀kọ́ kò gbé kọ́ọ̀lẹ̀ kò dẹ̀ return kọ́ọ̀lẹ̀. Ọmọ ìfẹ́ mọ̀ bí tó wà náà. Báwo ni wọ́n ti Camille wà náà? What is wrong with you? Ọ̀rẹ́ ẹ̀ ni náà, ibo ló wà jọ? Ó ṣe ní mọ ọmọ bí tó wà náà, sọ bí tó wà, ọmọ yẹn wà worried. How am I supposed to know now? Báwo ni fẹ́ mọ̀ bí tó wà náà? Báwo ni fẹ́ mọ̀ bí tó wà? Please, leave this place. Kó mi jàre. What's this? Báwo ló ṣe ní mọ bí tó wà? Nídìí, àní kò ṣe sùúrù sẹ́ ẹ̀. Ibi tó bá rìn lọ, ó máa débi wá fẹnu ara ẹ̀ rojọ́. Ṣáà ní sùúrù, ní sùúrù. Ó ti dé. Níbo ló lọ náà? Níbo ló ti? I'm sorry. Ó yẹ kí n ti pè ẹ́. Ráyọ̀ ló pè mí. Ó ní màmá wọn sunkún pé ìwà àti Lámì náà. I was like, Ta ló ń jẹ́ Lámì? Ṣé kò ṣáà ń ṣe Lámì tèmi ṣá? That's what she said. But gba tí mo débẹ̀ inú ti bí mi. What's all this nonsense? Mo fi débẹ̀, but at the end of the day, mo realize pé bọ́rọ̀ ṣe jẹ́ kọ́ nìyẹn. You understand? So either ways náà, yẹ kó ti pè ìyàwó ẹ̀ náà. Mo understand. So ó yẹ kí n ti dé. But Ráyọ̀ kọ́ ọmọ tó mọ́ kiri bá ti gbé ṣe ẹ̀ dé. Olóhùn fẹ́ sóúnjẹ fún mi and I have to wait. So you didn't think that it was right for you to call me back?
Kí bá lè mọ̀ pé ó wà okay pé what are you saying? Má bínú. Sórí tí ẹ máa dúpẹ́ pé inú mi tẹ̀ ti rọ̀ sí because ìgbà tí mo dé bẹ̀ ó ti ń para gbé apáwọ̀ lẹ́yìn èdè ṣe máa lọ nà you know but later mo ṣe wá figure out pé bọ́rọ̀ ṣe jẹ́ kọ́ ni ẹ̀. Inú kọ́kọ́ bí ẹ débi pé ò rò pé ó yẹ kó pe ìyàwó ẹ̀ kó sọ fún pé ó máa pẹ́ dé. Abẹ́ tí lọ bára yín sùn. What's wrong with you, Malami? What's all this? Ṣé kò táwa ṣe ń bi lélẹ́ ni? Calm down, just. Èwo ni talk to your wife. Ṣé ẹ bára yín lájọṣepọ̀? Torí pé ìgbà tọ́mọ yẹn wá láàárọ̀ yìí, cheap perfume tó lò ó ń rùn báyìí, òun ni mo dẹ̀ gbọ́ ní gbogbo ara ẹ̀ yẹn. So tẹ́ bá jọ bára yín lájọṣepọ̀ ní kó o sọ. Malami, stop, please, stop. Kí ni gbogbo ilé ìlú lé mi? Also this is my house. Had enough. Everybody máa lọ lẹ́yìn. Níbo? Go, ẹ máa lọ, everybody go. Ilé wo náà go? Everybody just go. Wait, ọ̀gá. Má stress ọ̀rẹ́ tèmi o. Má stress ẹ̀. Well, she's my friend. If you hurt her 1 time, I will hurt you 10 times. What's wrong with you? I said go. Go where? Babe, bá pè ẹ́ lọ́la. Ìgbà máa wá rí ẹ lọ́la. Nobody will tell me not to come into this house. Jama. Hey babe. Camille. Sí ẹ. Mo ti lọ sí bó ṣe ń ṣe sí wọn. Má kí ẹ ò ní dá mi lóhùn. Má fún ẹ lóúnjẹ ò ní jẹ. Tó bá nífẹ̀ẹ́ mi mọ́ sọ fún mi now. Kó gbá kó dìjà. Tó bá ṣe mọ́ just tell me if you don't love me anymore. Tell me I cannot force you to love me. I can't. So o rí nǹkan tó burú nínú nǹkan tí wọ́n ṣe tó ló ń fi ẹjọ́ mi sun àwọn ọ̀rẹ́ mi to the extent tó fi ń wá jókòó síbi tó fi ń rí dúkù mi in my own house most especially ọmọ lámì yẹn ṣe ló bẹ́ẹ̀ ń ṣe pátápátá ń jọ yẹn tó ń sọ̀rọ̀ sí mi nínú ilé mi ni o. But you caused it. Ìwọ ló fà á náà tí nǹkan tó ṣẹlẹ̀ ò bá ṣẹlẹ̀ wọn ò ní sí níbà. Like I said, tó bá nífẹ̀ẹ́ mi mọ́ sọ fún mi. Tó bá fẹ́ mi mọ́ nínú ilé ẹ̀ sọ fún mi. Just let me know. Let me know. Camille. Camille. Jama gbà mí. Báwo lè ṣe? Kò yé mi o. Just a little misunderstanding ta ní láàárọ̀. Mo dẹ̀ wọlé ń sìn. Mo dẹ̀ bó ti kẹrù ẹ̀. Okay, ṣé o ti pe nọ́mbà ẹ̀? Nọ́mbà ò lọ. Mo ti try several times. Let me try. Yeah, pe nọ́mbà ẹ̀. This George. Ó máa sọ ọkọ tó ṣẹlẹ̀ fún mi. Don't worry. Switched off. Bóyá kò bá ń bèrè lọ́wọ́ Lámi. Okay. Wọ́n dẹ̀ lè jọ wá. Jẹ́ ti ọ̀pẹ Lámi video call. Tó bá jọ àjọ máa rí wọn. Just calm down, okay?
Hey babe, how are you? Hey babe, mo wà okay. Afa, ibo lo wà yìí? Ilé àwọn Camille kọ́ lélẹ̀. Yeah, àwọn Camille mo. Kí ló ń ṣe ń bẹ̀? Ṣé ilé wa ló ti di kí ló ń ṣe ń bẹ̀? Ọ̀gá mi ò bá ìsọ̀rọ̀ jù. Babe, ibo ni Mide wà? Are you seriously asking me that? Ṣebí ilé wọn ló wà, ó dẹ̀ wọlé lọ kó lọ wò ń bẹ̀. Calm down now. Mide ò sí nílé, tẹ́lẹ̀ mo fi pè ẹ́. Ibo ló wà? Ṣé kò ṣe pé ẹ ti bí ọ̀rẹ́ mi inú tó ti fìbínú kúrò nílé ṣá? Lámi, ìyàwó mi dà. Ó dẹ̀ jọ́ sóbi tó wà fún mi. Wọ́n fi mí lẹ̀ jàre. It's cut. What cut's going on? The cut. Kí ni mo fẹ́ ṣe báyìí? I don't know. I don't know. Sherry, at this point, what's in soon? All of a sudden, when I go back to me, was to get here anyhow. We share cool right now. Huh? Oh, Charlie, they tested me. Put my keyboard tutu. You understand? Man, don't play all innocence here. You want more to shit now. We did. But she must be she is stupid, ja. Just for a little misunderstanding. You call that one little? Huh? Answer me. She little here. You are disrespecting someone and you are calling it little. Huh? You can't be disrespecting this lady and she will keep her cool. Cool possible. Are you trying to tell me? Making formal misile? Okay. Is that what you're saying? No, wait. You guys are co-parenting. Mo ni ko formal misile. Mide ti gba ipo ti lomo sita, ó gbà ó fẹ́. Ó fẹ́ ọmọ ẹ̀ náà. So what's this hanky-panky don't play? Yes. Ọ̀rẹ́ mi ni, let me tell you the truth. Kò ní ó like ẹ, ó love ọmọ ẹ̀ náà, but not with another woman in the picture. Ṣó máa gbà tó bá jábúrò ẹ̀ ni. You won't. So we got to one of us on here. Nǹkan tẹ́mi sọ ni wípé let's be factual. She's your wife. Ó dẹ̀ tún gbà pé ó ti bímọ. Ẹlòmíì ti bímọ fún. Ó dẹ̀ tún gbà bẹ́ẹ̀ ó tún gbà ọmọ ẹ̀. I can't throw my daughter away because of a woman. What do you want to do? Is it Mide or Feyi? Pick one. Ha! Oh God. Huh? That's just a question. Once you decide to pick one, then we'll move on from there. That's all I can do. God. Babe. Mo ń bẹ̀ sọ̀rọ̀ dẹ̀ kúrò wájú mi. Ìgbà tí mo rò pé ó ti sọ̀rọ̀ tán. So why are you acting like this now? Kí ló tó ń ṣe báyìí now? Ó kún owó oru káwá ruru now. Ibo mo ń bá sọ̀rọ̀ now, kí ló tó sọ mí di rédíò? But kí ló fẹ́ kí n sọ? They are adults, they'll sort themselves. How do you want them to sort it when she's not responding to calls? Kò gbé phone rárá. Ó send message, she could respond. She's not reading her messages. Ó tiẹ̀ deliver gan. Wo èmi ò mọ̀ o. Because ṣebí Camille ń ṣe bíi pé Mide ń choke òun ni. Ọmọ yẹn dẹ̀ ti fún space, so what else? Sherry, wait, listen. Sherry kì í tó ń sọ yìí. Ìjà èdè ni. Àwọn àti ẹnu, wọ́n máa ń jà, wọ́n máa parí ẹ̀. Nínú ilé yìí mi àti how many times láti jà? We fight all the time. We sort it. Okay, yín ò mí pé ó wá jà sí wọn lọ kẹrù kúrò nílé. Why? On what ground? Mi mọ ibi tó wà. That's it. Mi mọ ibi tó wà. Kò sí bí má sọ pé o mọ ibi tó wà. We're talking about your best friend here, baby. Kò sí bó ṣe mọ ibi tó wà. Babe. Ó dẹ̀ ń ṣe bí kò ti gbàgbé. Ó yẹ kó mọ̀ pé Mide ò fẹ́ Camille tẹ́lẹ̀. Èmi ni mo bẹ̀ pé kó fẹ́. Because ó mọ̀ pé Camille ti bímọ. Ìgbà tó ti wá fencing, alárinà. There's an issue. How do we sort it? You're still not getting it. Shori, Mide is a very soft babe. Kò ní strength fún gbogbo wàhálà baby mama yìí. And Camille promised her pé kò ní sí any problem. Gbogbo ẹ̀ wá délé tó ń sìn, ó ń fọ́mọ ọlọ́mọ ní cold treatment. He's not giving her any cold treatment. What happened? Okay, wait. Okay, Jasheba, please. Femi ní contact ẹ̀ tó ń lọ. Let me go and look for her. Tí bá ti rí Imam Wali, they will sort all these things. Babe, irọ́ ni gbogbo ilé. If Camille wants to go back to Feyi, he should go back honorably instead of all this emotional blackmail. Ṣé wàá fẹ́ filẹ̀ ni? Kò ṣe lè filẹ̀. Why tí o ṣe lè filẹ̀? Ọkùnrin pọ̀ ń ta náà. Àmọ́, but ọ̀rẹ́ mi náà ò filẹ̀. You understand? Nǹkan tí mi kàn sọ fún ọ ni pé jẹ́ kí n mọ̀ bí tó wà. Ìwọ má dá sí.
I will handle it. Babe. Ẹ kí mi tẹ̀ ọkọ̀ jẹun náà. Gbogbo kéèsì tẹ́ ń ṣe yìí máa kọ́ra bá yín. Ó tún sáàbù oúnjẹ, ó sáàbù mi lóúnjẹ, ó bínú lọ. Like this one. Okay, this one. No, I love this one. Yeah, no, let's take a good one. Yeah, shut it. I want to play game. I'm not snapping again. I want to play game. Okay, play your game. You have your own phone. So I should use my own phone for that. Bàbá àtọmọ, ẹ ti rí ti tèmi rò. Baby. Baby, you can go to your room. I'll call you back now. Báwo ni? Faye. Èmi àti ẹ ti kọ́ra. Mo dẹ̀ fẹ́ kó move on pẹ̀lú life ẹ. Kí ló ṣẹlẹ̀? Àdúrà kan ṣoṣo tí mò ń gbà ni wípé kí Ọlọ́run má jẹ́ kí n rí nǹkan tí mi ò fi ní lè ṣe bàbá lórí ọmọ yìí mọ́. Kí ló lè tó yẹn? Ṣé kọ́kọ́ ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ni? And more so, má disrespect ìyàwó mi mọ́. Because the truth of the matter is, I have moved on with my life, with Mide. Mo dẹ̀ fẹ́ kó pe Ráyọ̀ náà bá sọ níbi tó ti ń gbọ́. Kóun náà má rí ìyàwó mi fín. Mide òun ṣe yàn kò ń ṣe ẹni ẹgbẹ́ àkólẹ̀ fún yín o, wà àtọmọ ẹ̀. You understand what I'm saying? Gbogbo ọgbọ́n àrékérekè tó máa ń dá tó máa fi ń tàn mí wá síbí fi gígùn. It has to stop. The bottom line is, move on with your life. Respect my boundaries. I'll respect yours. Ire o. Èmi máa ní ìyá ọmọ ẹ. Ileni latinge, écoutez oni dodo. Sukmono time, inu ile lombe. I should have listened. You dey me call me. Why did I let you go? Hello, Olólùfẹ́ mi. Oh, Dejo, bá mi sọ̀rọ̀, come back to me. O mọ̀ pé o ní gbé call mi tí bá tún pè ẹ́, you have been rejecting my call. This is when you send voice notice. Please, babe. Please come back to me. Láti ìgbà tó ti fi mí sílẹ̀ nílé yìí, I've been kind of empty. My life has been, mi ò tiẹ̀ get ara mi mọ́. Please come back to me. And I promise you, I will do anything you want me to do just to make you happy. Please, Joe, as soon as you get this message, even if you can't respond, just call me back. Call me back, Joe. Babe, I miss you so much. I miss you, please. Please come back to me. See, babe, please now. Tell me, God, I don't know what I want to say again. All I want is you just come back to me. So the one you party for you àti Ráyọ̀. Ó máa ti ọwọ́ ọmọ Báṣọ. Kò sí ẹni kankan tó máa tún ní ẹ lára mọ́ nínú ilé yìí. I promise you. Joe, baby. Joe. As soon as you get this voice note, please. If you can't call me, just send me text. Jẹ́ kí n mọ̀ pé dáríjì mi, please. Okay? Ṣé, babe.
amazing. Tó sẹ́yìn cutting. Ọ̀rọ̀ alẹ̀ síbẹ̀ má sọ̀rọ̀. Ṣùgbọ́n. Oh, Jembe, one or two. Oh, baby. Babe. Yes, dear. What are you doing here? I came home now. This is my house. Is this not my house? But you're supposed to be at work now. Yes. Kí ni Camille ṣe ń bíbí báyìí? Joe. Call to receive that right now. Yes. My pen is in body lesson. I have to bring him to. Ọ̀dàlẹ̀ ni ẹ́ jù ọ́n. I'm sure of that. Babe, you know, I will do anything to make you happy again. Darling Jimmy, forgive and forget, Joe. You know I love you. You know, Joe, give me. Eba mi ben now. Do you want to tell him? Tell Kenny. Mi mọ ẹnu mi kọ́ lẹ máa ti gbọ́. Kí ló fẹ́ sọ fún mi? Ẹ má sọ mí nù. Babe, so tell me what you must have been. She's 8 weeks gone. She's what? 8 weeks gone. Really? Wow! Let me on Discuss more celebration. Oh, ní dúpẹ́ lọ́wọ́ mi specially. Oh, ní kí mi specially. Ṣé o. Discourse for celebration. Definitely. Me the fed down mi lam. We're going out. Every. Let it go news. Let me pop some. Ma pop gonko. See, don't pop anything. Ma pop. Ẹ jẹ́ ká máa lọ bẹ́ẹ̀ yẹn, baby. Let's go. Yeah. Let's go. You want to go back? Ma pop gonko. Jalo. Fún mi. Rọra ọ̀rẹ́ mi, rọra máa tẹ̀sí. Ìwà ẹ̀dá ni ó ṣe dájọ́ ẹ̀dá. Ẹ̀wífẹ́ ni tó mọ jẹ́jẹ́. Kó ṣe sùúrù kó má ṣe pa lórí. Ẹ̀wífẹ́ ni tó mọ jẹ́jẹ́. Kó ṣe sùúrù kó má ṣe pa lórí. Ohun tó mọ jẹ́ nígbà mìíràn ó lè gbọ́ ọmọ. Ohun tó mọ jẹ́ nígbà mìíràn ó lè gbọ́ ọmọ.